ọ̀rọ̀ kan ló ń jà ròhìn lórí ìkànnì ayélujára wọn. Ọ̀rọ̀ náà ti di gbàsgbòs. Ọ̀rọ̀ Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham. Ọ̀rọ̀ náà ó ti di ìṣù ata yánranyànran tó jẹ́ pé ọ̀n gbà fúnra wọn. Fúnkẹ́ Akíndélé kò dá Tóyìn Abraham lóhùn nígbà tí Tóyìn Abraham kì í ní ìgbà tó jọ pàdé. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn? Ṣẹ́yìn mọ̀ ni? Ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. Ní ọdún tó kọjá, wọ́n jọ ṣe fíìmù kan sí ìgbà kan náà. Fíìmù yẹn ó jáde ní December time 2025 ni fíìmù yẹn jáde. Fúnkẹ́ Akíndélé pè fíìmù tiẹ̀ ní behind the scene. Behind the scene ni Fúnkẹ́ Akíndélé pè fíìmù tiẹ̀. Tóyìn Abraham pè tiẹ̀ ní over sabi aunty. Over sabi aunty ni Tóyìn Abraham pè tiẹ̀. Àwọn sinimá tí àwọn fíìmù méjèèjì wà wọ́n máa ń ṣe review tí sinimá yìí ṣe, sinimá pointer review tí wọ́n ṣe. Review yẹn wá fún wọn ní pé review yẹn wá sọ fún sórí íńtánẹ́ẹ̀tì, sórí ẹ̀rọ alátagbà wípé fíìmù tí Abraham ṣe wípé kò dùn rárá, kò sí ẹ̀dùn, kò sẹ́kọ̀ọ́ kankan nínú ẹ̀, wípé kò lè pa owó wọlé. Bí wọ́n ṣe kọ sórí íńtánẹ́ẹ̀tì nìyẹn, pé fíìmù yẹn ò dùn rárá àti rárá ni. Kò pẹ́ ni Tóyìn Abraham jáde síta tó dẹ̀ ṣe fídíò. Bó ṣe fídíò yìí ni àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní tàgì Fúnkẹ́ Akíndélé. Wọ́n bẹ̀rẹ̀ sí ní tàgì Fúnkẹ́ Akíndélé wípé kó wá gbọ́ nǹkan tí Tóyìn Abraham sọ. Nítorí pé wọ́n jọ ṣe fíìmù yẹn nígbà yẹn ni. Fíìmù Fúnkẹ́ Akíndélé dẹ̀kẹ̀rẹ̀ ó ti gbé pẹ́ẹ́lí gan. Ó ti gbé pẹ́ẹ́lí tó pé wọ́n ń wò káàkiri everywhere ni. Fíìmù Tóyìn Abraham dẹ̀kẹ̀rẹ̀ kò lọ jù kankan gẹ́gẹ́ bí review ṣe sọ. Ó wá sọ, Tóyìn Abraham wá sọ nínú fídíò tí ó ṣe síta yẹn, short video tó ṣe síta yẹn, pé àwọn kan ti lọ gbé owó fún sinimá, wọ́n ti lọ gbé owó fún sinimá pointer lórí review yẹn, pé láti lè bà fíìmù yẹn jẹ́, kí wọ́n má bà lè rí owó pa nínú fíìmù yẹn. Bí ó ṣe ń sọ nínú fídíò tó ṣe nìyẹn. Àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní tàgì Fúnkẹ́ Akíndélé, wọ́n bẹ̀rẹ̀ sí ní tàgì ẹ̀. Kò pẹ́ kó jìnnà, Fúnkẹ́ Akíndélé ó ti lọ sórí Instagram, ó ti lọ sórí TikTok, ó ti lọ ń sọ oríṣiríṣi ọ̀rọ̀. Tóyìn Abraham náà ó ti ń dá lóhùn, ó ti unfollow ara wọn. Àti gbà yẹn ni ìjà ti bẹ́ sílẹ̀ láàrin Tóyìn Abraham àti Fúnkẹ́ Akíndélé. Àwọn ìjà tó dẹ̀ ṣẹlẹ̀ yìí kọ́ńkọ́ń gan lórí Yorùbá movie o. Kọ́ńkọ́ń oríṣiríṣi ló kàn ṣẹlẹ̀. Ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé, ẹ mọ̀ àwa kàn máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ ni. Ojú wo lẹ̀yin fi wò ó? Ṣé nǹkan tí Fúnkẹ́ Akíndélé ṣe yìí ṣé ó dáa? Àǹtí dẹ̀ ni Tóyìn Abraham máa ń pe Fúnkẹ́ Akíndélé. Ṣé nǹkan tí Fúnkẹ́ Akíndélé tó ṣe yìí ṣé ó dáa? Tí Tóyìn Abraham wá ń kì tí ò dá lóhùn. Àwọn ènìyàn comment ti lọ lóríṣiríṣi. Comment ti lọ, wọ́n ti blame Fúnkẹ́ Akíndélé. Pé àìtúnú ẹ̀ ti pọ̀ jù, pé ó ti ń ṣe jù, pé ṣé òun nìkan ni, ṣé òun ni lọ́yẹ̀ òun yẹn, òun ni níbí, òun ní gbogbo, pé kò fẹ́ kí àwọn èèyàn tó wà lẹ́yìn òun, pé kò fẹ́ kí wọ́n ga. Àwọn èèyàn ṣáà ti sọ̀rọ̀ kùbákùgbé sí Fúnkẹ́ Akíndélé. Ẹ̀kọ́ tí àwa dẹ̀ rí sí ni pé lóòótọ́ tá bá ní ká fi ojú inú wò náà, ó yẹ kí Fúnkẹ́ Akíndélé kó kì
ẹni tí ò bá gbàgbé ọ̀rọ̀ àná kò ní rẹ́ni ẹlòmíà bá ṣeré. Ó yẹ kí Fúnkẹ́ Akíndélé kó dá lóhùn, tó bá ṣe lè kí, ó yẹ kó dá lóhùn nígbà tí Tóyìn Abraham dẹ̀ ti kí yẹn, ó yẹ kó dá lóhùn. Àwa kàn ń gbé ọ̀rọ̀ kalẹ̀ ni o, bí àwa ṣe rí lọ́dọ̀ tiwa ni a ṣe ṣe fídíò lé lórí, torí a fẹ́ kí ìjà máa ṣẹlẹ̀ ní àárín wọn. Ojú tẹ́yin bá dẹ̀ fi wò ó, ẹ̀yin lẹ̀ ń gbọ́, ojú tẹ́ bá fi wò ó, ṣé nǹkan tí Fúnkẹ́ Akíndélé ṣe yìí ṣó dáa? Nǹkan tí Tóyìn Abraham náà tó ṣe ṣó dáa? Anybody ló lè sọ opinion ọkàn ẹ̀ pé èèyàn kan lọ san owó fáwọn kan láti lè fi ba fíìmù òun jẹ́. Kò sẹ́ni tó fẹ́ kówó lé orí nǹkan tó máa sọ pé kóun jẹ gbèsè. Kò sẹ́ni tó fẹ́ kó sórí nǹkan tó máa ní kóun jẹ gbèsè. Ìtara owó níná yẹn òun ló ṣe Tóyìn Abraham gbà yẹn tó fi sọ àwọn ọ̀rọ̀ tó sọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ṣì wà nínú Fúnkẹ́ Akíndélé pé ṣé òun náà ni ọmọ yìí ń bá wí? Ṣé òun náà lọmọ yìí ń bá wí? Ẹ dẹ̀ mọ̀ pé Tóyìn Abraham tó bá ti sọ̀rọ̀ tiẹ̀, ó ti sọ nìyẹn. Ṣùgbọ́n nínú comment section náà làwọn èèyàn kan tó ti ń sọ pé Tóyìn Abraham pé tiẹ̀ náà pọ̀, pé tiẹ̀ náà pọ̀. Ta ló wá fẹ́ ṣe nǹkan tó fẹ́ tẹ́ àwọn ẹ̀dá lọ́rùn? Nǹkan táwọn pípé dẹ̀ ń ṣe náà láti lè fi tẹ́ àwọn fans wọn lọ́rùn ni. Àwọn fans yìí kan náà lọ máa sọ̀rọ̀ tí ẹ pé máa jẹ́ wà against àwọn fans wọn. Fans àti máa bára wọn jà lórí nínú kinní. So ojú tẹ́yin bá fi wò ó náà, ẹ jẹ́ ká mọ̀ wọ́n. Kò sí ẹni tó gbọ́n tán, kò sẹ́ni tó mọ̀ tán. Ṣùgbọ́n a fẹ́ jẹ́ kí Yorùbá movie bàjẹ́, òun ló fà á tí a fi ń ṣe fídíò. Tó bá lè kàn wọ́n lára, kí wọ́n parí ìjà wọn. Ìjà ìfẹ́ náà ń jà. Ìjà ìfẹ́ ni wọ́n ń jà. Ṣùgbọ́n àwọn tó wá sọ pé kò ń ṣe ìjà ìfẹ́, pé Fúnkẹ́ Akíndélé pé pẹ̀lú gbogbo owó tó ní tó, pé ṣó yẹ kí ó tún máa dí ọ̀nà mọ́ ẹlòmíì. Ṣùgbọ́n látọ̀dọ̀ tèmi o, ìjà ìfẹ́ ni. So ẹ̀yin tẹ́ ń wò wá nílé, ẹ bá wa kọ́mẹ̀ntì, ẹ bá wa share. Èyí tó jẹ́ pé tó jẹ́ opinion kan nínú ọ̀rọ̀ tá a sọ lẹ̀ yìí, ẹ fi sínú comment section. Kò sí nǹkan tó burú jù ní pé kẹ́yin náà kẹ́ sọ opinion kan yín. Ẹ má gbàgbé láti bá wa subscribe. Ọ̀ní gbowó kankan lọ́wọ́ yín, ọ̀ní já dátà yín nípa subscribe, ọ̀ní já dátà yín. Ẹ tẹ subscription button yẹn, kẹ́ like, kẹ́ dẹ̀ share. Kò jù báyẹn lọ. So àtúrí yín ó dìgbà kan náà. Ẹ ṣé tẹ́ ń gbọ́ wa. Ó kálẹ̀. Orúkọ mi ò tí ì padà. Abiyamo Òòṣà Media.